eégún Magají Àyìnlá. aláàjì bá ti débi kan kó má fi dìbà lẹ́yìn gbogbo àwọn tó jẹ́ pé onímọ́tò ọ̀nà ìkan bàbá aláyé bàbá wa ń bí ọ̀rọ̀ wa ní sọ́ọ̀bù ìyàwó ẹ̀ abọ́lẹ̀ ẹ̀jẹ̀ bá mi fún ọ ní kàtín mẹ́rin ẹ̀jẹ̀ bá mi fún ọ ní kàtín mẹ́ta òde ìṣe kó débi kan kó má níyàtọ̀. Igi ajé l'Àyìnlá nìyẹn. ẹni. bọ̀tì ìyá mi Àyìnlá wá sọ̀rọ̀ kan o ó ní ọlọ́tí ṣòro fẹ́ lójú wọn kì í gbébì kan. aláàjì gan tó ń sọ̀rọ̀ balógun ọlọ́ṣà oníwà kan kọjá ìṣirò. ìgbà táyìn tọ́ tí yẹn ṣé èrè wà ń di ọtí síta ni. aláwọ̀ kẹba tí wọn bá wo èrè tó wà ní ọtí èyí fi ṣe ọtí rẹ̀ rárá. but ọtí àwọn mùsùlùmí gbà bẹ́ẹ̀ tó bá mutí pé ó ṣẹ̀sọ́ fọ́ ọlọ́run náà ẹ̀yìn òró bẹ yẹn mọ́ ni. ó dàbí ẹni pé àgbò Yorùbá ń gbà yẹn gbogbo ìtàn wí yẹn kò wọ̀ wá létí. Aláàjì Àyìnlá kò fi ṣe ìṣeré iṣẹ́ náà ló jẹ́ kí àìkókò bí ara náà ló jẹ́ kí ẹ̀mí rẹ̀ gòkè táàmì òògùn papà. kò dẹ̀ ló ń jẹ́ kan kọjá ẹ̀bà ó lè jẹ́ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lójúmọ́. ẹ̀bà ló ń jẹ Àyìnlá. ẹ̀bà oúnjẹ Aláàjì Àyìnlá Ọmọwúrà. tẹ bá tán yé wá ẹ lè fáyìn lọmọwúrà náà. Àyìnlá ọkọ Rámọ́tàlá Àdùnní Adé. níbo lẹ ti pàdé Àyìnlá? báwo lẹ ṣe pàdé? Kàdárà ńlá wákà kádìrì tọ́lọ́run bá ti kọ ẹ̀dá kan lè yẹ. bẹ́ẹ̀ni. ní ìtí ẹ̀kú níbi tí mo gbé ti ń tajà tá a fi pàdé ara wa. bó lẹ ti ń tajà ń gbà yẹn? Àgọ́ọ̀bà the point Àgọ́ọ̀bà. irú ọjà wo lẹ ń tà? ọtí ni mò ń ta nǹkan. ọtí àsìkò tẹ́ ń sọ tẹ́ ń tajà à ń wo ní ọlọ́tí tí ayé mọ̀ lábẹ́òkúta ń gbà yẹn. àwa táǹtàn tí náà asan díẹ̀ nínú wọn ni ìyá wa Wòsílát wọn tàn tí ní ṣàpò nínú wọn ni ìyá Tajudeen nínú wa ni olórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó rí i pé ìrìnjì olórí Wòsílát ìyá tó fẹ́ Pọ̀díntìn ìyàwó Jósì before. ìyàwó Jósì onítáyà nídìí àpẹ. àwọn bí àbàdàn tó dún kékeré ń gbà yẹn irú ìyá wa Wòsílát ó jẹ́ kan. ibo làwọn wà ní ṣàpọ̀. ṣàpọ̀n. wọ́n ní ìyá Adé Àràbà. àwọn ọlọ́tí nìyẹn lábẹ́òkúta tán ní kìmí gan nígbà yẹn. iṣẹ́ ọtí yẹn ṣẹ́yìn délé bá ni àbí ẹ yàbá? ìdílé bá o kódà àwọn pẹ́rẹ́ǹtì mi ò láìkẹ́ ẹ̀ tí mo pé Ọlọ́run ṣàánú abirùn ọmọ ọ̀sìn náà ni èmi mi tẹ́ ẹ wo bẹ́ẹ̀ rárá tí mo fi ń ta mother side and father side mi kò sẹ́ni tó láìkẹ́ but àwọn mother side mi gbà wípé gbọ̀nà fẹ́ tì mí sí wọn ní ìdílé ìyá aláàpọ̀sì tí bàbá lẹ́nu lẹ́nu ni àwọn mother side mi fi gba ohun tí ṣe tiwọn àwọn father side mi wọn láìpẹ́ rárá wọn sì nífẹ̀ẹ́ sí. ìgbà táyìn tọ́ tí yẹn ṣé èrè wà ń di ọtí síta ni. Allahu Akbar tí wọn bá ro èrè tó wà ní ọtí kò ní fi ṣe ọtí rẹ̀ rárá kò ní fi dẹ̀. èrè tó wà ń di ọtí ń gbà yẹn. bẹ́ẹ̀ni. but ọtí àwọn mùsùlùmí gbà bẹ́ẹ̀ tó bá mutí pé ó ṣẹ̀sọ́ fọ́ ọlọ́run náà. ó dàbí ẹni pé àgbò Yorùbá ń gbà yẹn gbogbo ìtàn wí yẹn kò wọ̀ wá létí. ibi táwa ń lọ la wà ń lọ. lẹ lọ straight. bẹ́ẹ̀ni ní gbogbo iṣẹ́ téèyàn ní táìmù gbà ẹ̀ kò sẹ́ni tó lè tàǹpà ọlọ́tí. kò sí. bẹ́ẹ̀ni tábà ní a máa ṣe nǹkan lọ́tùnla a máa ṣe Ọlọ́run á dẹ̀ sáyẹ̀nsì. sáyẹ̀nsì so owó wà ń di ọtí gan gbà yẹn. owó wà ń bẹ fún ẹni tí kì bá ṣe àmọ̀dúnmàlà. èwo tún làmúlò má là ń di ọtí. àdúgbò wa láwa ń bẹ ṣé mọ̀ pé tí ènìyàn bá ń tajà kan ìṣọtí nìkan ṣoṣo dàbí ẹni pé ó ń wo ọ̀tún ó ń wò sí ó ń gbowó ọkùnrin tí kì í ṣe tiẹ̀ ó ń gbà mọ́ ọjà tiẹ̀
kò lè ní lọ síwájú. Ẹ́? a kàn máa pé eléyìí bí a fẹ́ kò di àkójọ ń bẹ̀ pàtàkì kò lè ra àkójọ ń bẹ̀. ìyẹn ọlọ́tí tó bá ń gbowó lọ́tún lósì kò lè lákòjọ. ṣé ń gbà yẹn àbí dìsìn. dc ni o. bọ̀tì ìyá mi Àyìnlá wá sọ̀rọ̀ kan o ó ní ọlọ́tí ṣòro fẹ́ ojú wọn ò kì í gbébì kan ṣáwọn ọlọ́tí ìgbà yẹn náà ojú ọlọ́tí ò kì í gbébì kan lóòótọ́ ni àbáyìnlá kàn fi ń ṣéréǹgì orin. aláàjì gan tó ń sọ̀rọ̀ gan balógun ọlọ́ṣà ojú tí ẹ̀nà ògbèbí kan ìyá ló fi ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ ń gbà yẹn. òun rò pé gbogbo ọlọ́tí àdùbí bí gbogbo kan ṣe ń lọ bákan náà ni bẹ́ẹ̀ ó mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ ṣá ló máa ń bú mi pé gbèrágà mi tẹ̀ pọ̀ jù táàmì tó lóun fẹ́ mi pàápàá kò lè sọ pé màá sọ pé mo fẹ́ ra gbá èmi kọ́ God forbid ó máa gbọ́ ó lè gbọ́ láàrin àwọn tó jẹ́ ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tán jẹ́ ọmọ ẹgbẹ́ mi báyìí máa la béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ dẹ̀ máa béèrè pé a máa bí wọ́n léèrè pé ṣé inú ẹgbẹ́ yìí náà a ní ìyá tó dé ẹ̀ kò jẹ́ sọ nǹkan kan a ní ìgbéraga ọmọ ẹ̀ ti pọ̀ jù ẹ ló ṣe máa ń sọ sí ẹ̀yin náà àbí mi léèrè máa sọ pé ṣé gbogbo nǹkan tá a bá máa ṣe ìmọ̀ máa bí mi léèrè owó ẹ̀ gbà tèmi náà níṣẹ́ tèmi. mo rántí ọdún kan ọmọ ẹ̀gbọ́n mi kan ó fẹ́ ṣe freedom ló wọ́n ṣe ní agboolé mòdè láàárọ̀ ń bẹ̀ gangan ni ẹ̀gbọ́n mi yẹn lọ́kọ sí ìyá ọmọ yẹn dẹ̀ ti ṣaláìsí wọ́n fẹ́ ṣe kìràkìtà ń sọ fún mi Thursday la máa ṣe mítìn lọ́dọ̀ ìyá wa Ìjì Alámàlà ní Mọ́kọ́lá. torí lẹ́yìn tí wọ́n sọ pé wọ́n fẹ́ olórí ìgbà yẹn Musili tán dárúkọ yìí gẹ́gẹ́ bí olórí tán yọ kúrò ìyá wa sàsọ pé èmi ni màá jù lórí. olórí ọlọ́tí lábẹ́kúta ń gbà yẹn. olórí ẹgbẹ́ tiwa tá à ń ṣe lọ́dọ̀ tí tó jẹ́ ìyá ẹgbẹ́ wa mo bá sá fún wọn mi lọ́bẹ̀ wọ́n ṣàkàn pa wípé kò sí ní tó máa ṣe mí gbogbo àwọn náà fojú rí pé nǹkan tó ṣe kò dáa kò lè ṣe olórí àwọn gbogbo ẹgbẹ́ náà dẹ̀ kọ̀yìn sí bọ́ọ̀rùn yàbẹ̀ tí ń bá jẹ lórí ẹ̀ látọ̀ ọjọ́ freedom ọmọ yẹn tó kùjọ́ mẹ́rin Thursday là ń ṣe meeting Friday Saturday Sunday mo ṣe wàá announce là ní ẹgbẹ́ wa ń bẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi kan fẹ́ ṣe freedom níjọ́ Sunday àwọn wa ní ṣáṣọ tá a ti ń rú kiri ara máa wá rú irọ́ gẹ́gẹ́ bí ìtọ́ lórí sọ àmọ́ àmáṣọ mi ni lẹ́sẹ̀kẹsẹ̀ tá a parí meeting àwa bíi àgbà taxi méjì àwa mẹ́jọ àwa sì tòkù àwa mú àǹkárá ẹni tí kò mówó tiẹ̀ bọ̀ ní ó padà lọ mówó tiẹ̀ wá rà ọjọ́ kùjọ́ mẹ́rin ni a dẹ̀ ra aṣọ yẹn àwa tá a dẹ̀ wà ní pàtí ẹjọ́ yẹn a fẹ́ wọ 25 to 30 tó rà pọ̀ ẹ̀gbọ́n alára mo ṣe ń jẹ́ láti ilé bó ṣe dán pàpà ẹni tó yọmọ ya oní freedom kò wò prepare nǹkan rú ẹ̀ lẹ̀ wọ́n súré lọ kó ṣe àyìn èmi náà kàn dẹ̀ ti ṣe oúnjẹ ẹ̀bà nìkan ṣoṣo ní mi rò mo sì ráìsì mo sì ọbẹ̀ pọ̀ má ṣe bẹ̀rẹ̀ pàtí mi ìgbéraga wà lọ́wọ́ ọlọ́tí gbàdéṣà ìgbéraga pọ̀ lọ́wọ́ ọlọ́tí ìgbéraga pọ̀ ẹni tó bá mọ nǹkan tó ń ṣe. àgọ́ ọ̀bà yẹn nìkan náà lẹ ti wá tọ́ tí ẹ fi ṣíwọ́ ọtí ni. mo dé amọ́láṣọ pé tó ṣíwọ́ ọtí. kí ló gbé yín kò lágọ̀ọ́ ọ̀bà. gbàtà lájí kú láyé ayé lámọ wúrà. àwọn àbúrò ya mi ṣàkọjálẹ̀ pé mi padà ságọ́ ọba ẹ̀ mọ́. wọ́n sàn tí wàá mú mi wá sí inú ilé wọn lámọ́láṣọ. àwọn afún mi inú ilé wọn pé ibi tí n bá mọ̀ pé mo lè kọ́ dé ṣé n kọ́ láwọn ọ̀fẹ́ mi ní àgọ́bà ó ti tó gẹ́lẹ́ mo bá fi wá kọ́ ṣọ́ọ̀bù mi
wà ní Amọ́láṣọ yẹn. Ibi junction Amọ́láṣọ yẹn. Ẹ̀, Wọ́n lẹ́yìn junction lẹ kọ́kọ́ tọ́tí Amọ́láṣọ gan. lágbára Ọlọ́run. Ah, Èmi náà kọ́kọ́ tọ́tí mo tó oúnjẹ ń bẹ̀ pàápàá. l'Amọ́láṣọ yẹn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀rọ mínísírì ọ̀dọ̀ mi náà ti ń wá ru oúnjẹ ń gbà Lọ́dún yẹn. lọ́dún yẹn. Àwọn ọlọ́pàá ní o torí wọn ò jìnnà sí wa látòkègbè Bẹ́ẹ̀ni. àti àwọn wọ́dà Wọ́dà. kódà gbogbo àdúgbò Amọ́láṣọ yẹn ló jẹ́ kí ọkàn wa tó bọ̀ balẹ̀. Wọ́n ń gbàṣẹ lọ́wọ́ ara wọn mọ́jú ẹni bá wá ń sìn tó bá dẹ̀ yà olómi èlò tó máa wá bọ́ sí iṣẹ́ àárọ̀ iṣẹ́ òru ẹsẹ̀ wọn ló máa gbọ́ wà 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 aláàjì bá ti débi kan láì tẹ ìjẹ̀kú fi tọrọ rẹ̀ rọ̀tí kó má fi dìbà lẹ́yìn. Gbogbo àwọn tó jẹ́ pé àwọn transporter yẹn àwọn onímọ́tò ọ̀nà Èkó bàbá aláyé bàbá wà ń bí o bàbá wà ń bí o bàbá wà ní ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ àbọ̀lẹ̀ ẹ̀jẹ̀ bá mi fún ọ ní kàtín mẹ́rin ẹ̀jẹ̀ bá mi fún ọ ní kàtín mẹ́ta yàtọ̀ sọ wípé tẹ̀ ẹ̀ mọ̀ kọ́bọ̀ tiẹ̀ kò lè ṣe kó débì kan kó má ní yàtọ̀. Igi ajé l'Àyìnlá nìyẹn. Bẹ́ẹ̀ni rìsáàfù pápá Yorùbá ní yàtọ̀ sí kó jọ́dọ̀ tèmi alára níta lọ́dọ̀ wọn tó ń lọ rajà pàpà pé ó ní ọtí wípé wọ́n fún lọ́tí ó ní kàtún méjì kàtún mẹ́rin kó wá dijọ́ kejì kó wá má béèrè yẹn kò jẹ́ béèrè kò jẹ́ béèrè. Ó ti dèrè tiyín nìyẹn. Anybody ni bó ṣe ń ṣe nìyẹn àní bá ní kò ṣe bẹ́ẹ̀ fún rọ́lùpà kódà nígbà tó kú pàpà gbogbo ìlú àgọ́ ọba pátá lódò Ọ̀yọ́ pátápátá náà mọ̀. Mọ́mì wa kan wà wọ́n pè ní mọ́mì tọkọtaya ó kí àwọn náà ọtí náà ń tà kàtún náà wọ́n ń tàṣà. Lẹ́yìn tá la jí kú tí mo dé Amọ́láṣọ wọ́n ṣe àdùnní ṣéṣọ́ dẹ̀ kó gbogbo orí àgọ́ ọba wá Amọ́láṣọ nù kò sí ènìyàn ládùúgbò ṣáàdúgbò rí táù 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 èyí ò ti lọ torí pé ìyá yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe mú mi gẹ́gẹ́ bí ọmọ mo lè ra 20 to 30 cartons lọ́wọ́ wọn lójúmọ́ wọn mọ̀ wọn máa wá gbùgbà tó máa rúgbò padà gẹ́gẹ́ bí ìlara ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ò ń tọ́tí màá ní kó gbé bí carton méjì àbí mẹ́ta wá màá bá tà máa fún lówó ẹ̀. Ẹ̀gbọ́n wa kan ìyàwó àwọn olówó Abẹ́òkúta ni ìyàwó wáyẹ̀sì ni ó dojúkọ mi ọ̀ ń tọ́tí màá tún fún títì dà màá náà tì mí ẹgbẹ́ ọtí wa ìyè báyìí màá dẹ̀ tún gbé lọ́dọ̀ mi àtúbá wọn tà àkówó ẹ̀ fún wọn. Báwo lẹ ṣe lè describe Àyìnlá Ọmọwúrà fún wa? Báwo lẹ ṣe lè ṣàpèjúwe Eégún Màgàjí fún wa? Aláàjì tíráì onífẹ̀ẹ́ sọmọdé àtàgbàlagbà oníwà tiẹ̀ náà oníwà kan kọjá ìṣèlú náà lójú tiẹ̀ náà kò ṣe ń ṣe kámíkàmíkàmí tíyàwó Yorùbá fẹ́ lọ́kàn ẹ̀ kò balẹ̀ gbà tó jẹ́ oníṣèlú òun náà. Nípa ṣé Àyìnlá ń kọ́? Aláàjì Àyìnlá kò fi iṣẹ́ ẹ̀ ṣeré ó ń tíráyè nípa iṣẹ́ náà ó dàbẹ̀ ni pé iṣẹ́ náà ló jẹ́ kí àìkókò bí ara náà ló jẹ́ kí ẹ̀mí rẹ̀ gùn tó táìmì ògùn papà torí bíi pé ẹni tó ń pẹ̀lú ẹjọ́ dòwò pọ̀ bẹ́ẹ̀ ni òun mánéjà rẹ̀ ó gbowó iṣẹ́ oníṣẹ́ ó má fi jí iṣẹ́ fọ̀gà ó ti ná ó ń dẹwà ro ìpóhùn kò fẹ́ tẹ́ lójú àwọn tó gbọ́ iṣẹ́ yìí ó là faradà ó ṣiṣẹ́ yẹn ó múṣẹ́ ìlú kòkòdò táìmù wo la fẹ́ ríra àfọlẹ́ obìnrin èmi náà ti lọ bísínẹ́sì tèmi á ti lọ tiẹ̀ ó dẹ̀ dúró á tó ríra bàbá dẹ̀ ti délé bí n bá ṣe oúnjẹ kó jẹ kò dẹ̀ lóúnjẹ kan kọjá ẹ̀bà ó lè jẹ́ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lójúmọ́. Ẹ̀bà ló ń jẹ Àyìnlá? Ẹ̀bà oúnjẹ Aláàjì Àyìnlá Ọmọwúrà. Irú ọbẹ̀ wo? ní àbá sì ti inú ẹ̀ràn tó dẹ̀ wá ewédú fún ó máa jẹ tó bá ṣe ráìsì apá ẹ̀yọ rẹ̀ ìyàwó mi máa jẹ ẹ̀yọ mi nìjọ kò láìkẹ́.
Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. àwọn òde wo lẹ báyìí lọ Ọmọwúrà lọ. mo máa ti sọ lẹ́ẹ̀kan èmi ò dídí bá lóde rí ní ìdídí bá lóde nígbà mo ní bísínẹ́sì tèmi àmọ́ ìgbónára jẹ́ kó jẹ́ pé ó fọ́ọ̀sì mi láti lè bá lóde. ọdún yẹn náà ọmọ ẹ̀tàn ń pè ní ágùrù torí kọ́rẹ́ǹtì dé fíìmù mi lọ́dọ̀ kéèdì ìmọ̀kọ́lá so tó bá dẹ̀ ti lọ bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn á wà ní lọ́dọ̀ mi ṣọ́ọ̀bù musbabu dráìvà yẹn lè wà gbé wà lọ́ọ́lé lẹ́ẹ̀dì ìyàtọ̀ bá tó dédé ẹjọ́ kejì yọ tó dẹ̀ máa hùwà ẹ̀ oníjàngbọ̀n aṣọ tí mo tẹ wà ró lọ sí ṣọ́ọ̀bù ìjọ náà ó dábàá ní pé ordinary àǹkárá kan báyìí kò tẹ́ wọ́ tiẹ̀ ó kì í sábà rúrú ẹ̀ jáde ó dẹ̀ kó tó wá tó fà ní pé kó tó pípọ́n máa lo òde ẹ̀ ó ní àṣẹ oúnjẹ fún òun lé mo máa jẹun kó n tó jáde ló dà mo ń ṣe oúnjẹ yẹn lọ́wọ́ ọmọ yẹn ṣé mo pè tí ọmọ tó jọ́mọ ọ̀dọ̀ fún ọkọ yìí yóò bá ń tọ́jú ẹ̀ tó ń béèrè ìgbà tó ń béèrè àbùtó yàn ń fún wọn máa láìkì ẹ̀ wọ́n dẹ̀ máa ṣe èkì fún ọmọ yẹn sórí ìyá tó dé òde táwọn ọlọ́dẹ èkó ní bá ṣe díẹ̀ ní ìsìn ọ̀gá àti pé kó ń la gbé hàn lágbájá. táwọn ọmọọṣẹ́ wọn tó máa lòlò. irọ́ àwọn obìnrin. pé wọ́n fẹ́ jó fún wọn. àwọn ẹ̀nà ẹ̀ ńlọ pàtí mọ́tò yẹn ó yànda mọ́tò ẹ̀ fún wọn nǹkan gbélé èkó yẹn wọ́n gbé wọn lọ sékòó yẹn ọba dẹ̀ ti di táìmù tí a máa tó wálé wọ́n wá là kó wọn wá síbi tó ń gbé ṣeré ló ṣe ọkọ mi bá ń wọ ọmọ tèmi ó jẹun mo wá ṣọ́ọ̀bù tèmi wá ṣọ́ọ̀bù sàmì ìfẹ́ pẹ́ ṣọ́ọ̀bù gbà tó jẹ́ pé táìmù ti lọ tó ń dẹ́fẹ̀ tíráfù àti mo dé ṣọ́ọ̀bù mi ìpàtẹ kankan lójúkù àwọn náà ti wá dọ̀dọ̀ mi àwọn náà bá dé ó bá ní ìyá tó dé àwọn fẹ́ má lọ nìyẹn àlọ́bọ̀ ọ̀nà kọlù ẹ̀mí kọlù mi òwe rere máa ṣe ọlọ́run á fi ṣọ̀rẹ́ ẹ̀ṣọ́ mi àmín ó bọ́lẹ̀ lórí pèpèlè ṣọ́ọ̀bù mi ẹ̀ ó fẹ́ dá kọ́tà kọ́dá bá tún bójú ẹ̀ ó dẹ̀ wò mí bá ìyá tó dé oníṣà èkó yẹn àjọ máa lọ ni oní èkó èsì oní yòówù lọ dáa sọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni inú òde èkó inú lọ ṣe oníṣẹ́ yòówù wí oní ẹ̀tẹ̀ fọ̀rọ̀ sí rárá yín ẹ wo ohun tí mo wọ̀ ẹ wo ohun tí mo wọ̀ ẹ wo ohun tẹ́ ìwọ̀ ìyàwó eléré oní ẹ̀kọ́ kan mi lájọ máa lè kó yìí ó ti yí sí mọ́ Ghana béèrè ó ti gbé parí a lè rí èṣù
ó yá ẹ̀yin ọmọ ó ti pa àwọn ọmọ ṣẹ́ ẹ̀ má bá ń kó gbogbo ńgbà níta ẹ kó wọlé béèrè wọ́n ti kó wọlé bí dẹ̀ máa ń tèmi ká má ṣe kìràkìtà ní títì lọ́ máa yà mí ní iṣu ìbáwò ìbádó yá bàbọ̀ sínú mọ́tò ló wá bẹ́ẹ̀ náà wàá ní apani ìjẹ́ kan múlẹ̀ àkọ́já lé ọ̀tà tí kí ló fẹ́ gbé mi lọ ṣe lẹ́kọ̀ọ́ lẹ́sìn ṣé mo fẹ́ gbé ìrìn àbí mo fẹ́ dùdù wákàtí mélòó kù ẹ padà délé kó kàn ń wá dínkù ẹ̀ ló ń sọ fún ìyá àdákẹ́ bóyá lóun máa sọ̀rọ̀ èyí náà gbádùn lórí pẹ̀lú ọmọ àtúnà àṣírí ẹ̀ òun ṣe ló ń kọ ni ọ̀pọ̀ ìkan wà ọ̀ṣọ́ náà ń pè ọ̀rẹ́ àbúrò ẹ̀ ní ọ̀rẹ́ iná ṣe ń pè àbúrò ẹ̀ ẹ̀rọ mi létí dáúdà ọ̀rẹ́ dáúdà ní ọ̀ṣọ́ ó ṣèkú ń dẹ̀bà ìkòdó tí máa ń wá ọ̀nláìkì ara wọn gan bálájì bá fẹ́ lọ́ọ́ ṣe dàbí kankan máa ń wá dójú sọmọ ẹ̀ burúkú ẹni pé kankan wà láyà mímí àti ẹ̀. Abùjú ẹ̀gbà olójú kan lágbárí tí kò dáa olójú kan lágbárí tí kò dáa. ìyá ìlọmọ wúrà. àlà wákìbà tínú bá ń bí abùjú ẹ̀gbà awú ẹ̀ mẹ́sàn-án mẹ́wàá báyìí láwùrà bù jákèjádá ìlẹ́kọ̀ọ́ àgbélé ọmọ kó ń wọ ọmọ ìbá ìmọ̀nàmọ́nà ìyíkẹ́ ìmísí yẹ̀ọ̀ṣọ́ parí ìṣàwọ̀ ìgbọ́lọ́ máa mú tó máa ṣì díẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ Musibáyò fẹ́ẹ́ lù dí pẹ̀lú ọmọ ìyàwó rẹ̀ ìdìbò kó lábàáhùn gbé bẹ̀rù náà tí wàá bá mú un náà èmi náà wàá gẹ̀jù tó yẹ pé tá bá ti yọ ságo bẹ́ẹ̀ ó máa kí wọ́n mẹ́sàn-án mẹ́wàá orí ojú dúdú ẹlẹ́sẹ̀ pupa onímú tóóró máa kó ibu yìí bó ṣe máa ṣe jẹ́ kó máa kí wọ́n mẹ́sàn-án mẹ́wàá wà tó kí wọ́n kó tó pọ́ùn rí wọn báyìí gbàtò sí rí mi lórí yorùbá ọkùnrin máa ṣẹlẹ̀ yàrá kó yá àjókòó rẹ̀ jẹ́jẹ́ torí tí ìgbàjẹ́ pé kọjá yẹ ìbá kí wọ́n fọkàn àmọ́ òun náà ti kọjá yẹ ẹnu ẹ kò ọwọ́ rẹ kò wọ̀ inú wa ń bọ̀ wọ̀n yẹn wípé àwọn náà máa yọ láìláàyè èdè tí kò ní kí wọn mẹ́sàn-án mẹ́wàá ó ga ọ àwọn náà dára lè bóyá ó parí èlé àbọ̀ sí mọ́tò ìjẹ́kálùkù ń bọ̀ ní àwọn ìyàwó ìlú àwọ̀ táàsì èmi àti ẹ̀wọ̀ mọ́tò mi à ń bọ̀ ìgbọ́n máa dé fọ̀ oníkọjá àyè làwọn náà ọlọ́pàá la mú wọn láti kọjá Ifọ̀ tá máa dé checking point àwọn ọlọ́pàá yẹn àti kọjá Ifọ̀ àti kọjá abẹ́ kí náà ń pè bẹ́ẹ̀ abẹ́kòkò àwọn ọlọ́pàá yẹn ibẹ̀ náà tẹ̀lé dá àwọn ìyàwó dúró orúkọ wọn béèrè wọn máa pẹ́ sẹ́ẹ̀mọ̀ wọn ni àwọn ìyàwó Ayinla-Ọmọwúrà kìnìkan náà ọlọ́pàá wá sọ pé ṣáàyè Ayinla-Ọmọwúrà rè yọ yúnífọ̀mù sáwọn lọ́rùn yìí àbíkẹ́ náà bá wọn sọ wọn bá láìsí wọn dáadáa bá pé kí wọn bọ́ọ̀lẹ̀ wọn bàjẹ́ kí mọ́tò lọ ìyá Egúnmágàjí dọ́dọ̀ wọn ọkọ ìyàwó àwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ àbá kíra wọn Ramadan pé àwọn kìbí àdáhùn dúró ọ̀gá wọn ti kọjá ààyè wọn bú àwọn sọ̀rọ̀ sá wọn sọ pé ṣé àwọn ọmọ wọn rí àwọn ìyàwó Ayinla-Ọmọwúrà wá ní ṣe bẹ́ẹ̀ tí wọ́n rọ obìnrin ẹ má bínú nǹkan kan agbódò bá pẹ́ẹ̀tì àwọn ọlọ́pàá bá rìndé sí wọn bí mọ́tò wọn ṣe ṣí báyìí ilé bàbá gbéjàpá náà gbà wọ́n débẹ̀ àwọn fẹjọ́ oníbàárà wọn sùn èmi kọ́ kúkú máa kọ ni èmi kọ́ máa dùn lábàálẹ̀ ilẹ̀ ní kọ́ máa kí wọn. náà wípé ṣé ẹ̀rọ ọmọ ra mọ́ta ìgbére níbi bí kò ṣe jẹ́ lójú alájí náà máa yọ ságo báyìí tí kò ní má kí wọ́n lọ mẹ́sàn-án mẹ́wàá ó wá torí òríra mọ́ta
nígbẹ̀rún wà lẹ́gbẹ̀ẹ́ ta wọn kò gbẹ́rún òkè ló tó dùn báyìí bàbá náà rojọ́ tán bàbá wa pé bí kàbá rojá kakọ ló máa dà tó bá jẹ́ yìí ń kọ́ sẹ́yìn lè gbà sẹ́yìn lè gbà ìbá àjẹgbére ìbá má jẹgbére òun ló ní nǹkan ẹ̀ ìyàwó lòun kẹ́tì má pè tí pé ẹjọ́ ọmọ tẹ́ wàá rò kò lẹ́jọ́ ń bí kò sọ̀rọ̀ ń bẹ̀ ló pé ìgbà tí tún wá padà lọ bàbá wa bòmù náà wì wọ́n bẹ̀ tí wọ́n kì í tọ́jú oníkà mẹ́sàn-án. ẹlẹ́sẹ̀ ká tẹ bá tán yí wá ẹ lè fáyìn lọ́mọ wúrà náà. mo ní fẹ́ torí mo wà fún níwà ǹjẹ́ mo sì fún níṣe kò sì máa pa tèmi sí ẹ̀pọ̀ yàtọ̀ sí tọrọ oní torí oògùn afárá ẹ̀ ló jẹ́ ó ti mìn wípé mi ò lè tọ́tí mọ́ ọdún mo dẹ̀ fọtí ọ̀hún náà lẹ̀ sọ pé oògùn ò lè tọ́tí mọ́ òun kò gbà pé kí n tọ́tí máa ṣe ìjòwò mi ó ti sọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. sọ Àyìnlá Ọmọwúrà sọ pé ẹni tọ́tí mọ́ ara ẹ̀ kò bá mi mo wá sọ fún yín pé ọjà òní máa ta tọkùnrin òní lè bá mi rà olóyàtọ̀ ìtàbí sọ̀rọ̀ sí sí ìlú àwọn mi kò ní bàdó òde yàtọ̀ sí òde ìgbàrà mi ìjà ìlọgbé wa ẹsẹ̀ má pàtẹ́mi tiẹ̀ pọ̀ tí wàá ní wàhálà ó dẹ̀ níṣẹ́ mi lọ́wọ́. àgbáyé àtúbọ̀ dalẹ̀ fún wa ó ti pé ọdún 40 t'Àyìnlá Ọmọwúrà ti jáde láyé báyìí ọkọ̀ síbẹ̀ ìròyìn àwọn Ọmọwúrà ṣì ń kàn káàkiri àgbáyé ni eégún Magají Àyìnlá Abba Alákìmà. wọ́n ṣì ń pè mí títí dàrọ̀ àwọn other side wọ́n ṣì ń pè mí wọ́n pè mí ní. ṣé lórí àwọn programs tí mo ṣe fún yín. lórí sẹ́ẹ̀tì wọ́n ṣì ń pè mí. sọ àwọn èèyàn máa ń pè yín gan-an ìyàwó màmá o ìyàwó bàbá Àyìnlá Ọmọwúrà ọlọ́run ní fi ń sílẹ̀ ìyá mi alájà Rámọ́tàlá Àdùnní Adé ọ̀kan lára àwọn ìyàwó Àyìnlá Ọmọwúrà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pé màmá wa ìyàwó bàbá wa Àyìnlá Ọmọwúrà ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tẹ́ bá ń gbóná Àyìnlá ń sìn báwo ló ṣe máa ń rí lára yín náà kálẹ̀ kan wà nulẹ̀ ẹ wá ń gbọ́ rédíò tẹ́ gbọ́ tán play orin Àyìnlá Ọmọwúrà báwo lè máa rí lára yín. mi kì í happy. mi kì í happy. kí ló dé. wọ́n sọ pé lágbájá yìí ọkọ ènìyàn ni tá a lura wa ó dẹ̀ ní bó ṣe jí lè jẹ tá a bá lura wa dùgbúdà tọ́ ó yìí dáa àmọ́ ikú òjijì ló máa fi sàánú gbogbo wa. àmì o gbogbo ìwọ tó ń gbọ́ mi lásìkò ikú òjijì ò ní jẹ́ tiẹ̀ o kò ní jẹ́ ti gbogbo akáàkiri àgbáyé o lára àwọn fọ́tò tí bàbá àti màmá yà rè kí lẹ̀ ń ṣe ń bì màmá. a ṣe nǹkan kan ṣọ́ọ̀bù mi láti yá. lẹ wá tọ́tí síwájú lẹ tó kò síwájú báyìí àwọn ògo ayọ̀ ti ayé àtijọ́ ni ẹ ti rí bóyá rí eégún Magají lẹ̀ ń wò yẹn o ẹ̀yin náà dàbọ̀lẹ̀ gan-an ríǹgì ọwọ́ yín kọjá bẹ́ẹ̀ Àyìnlá rèé ẹkùn ṣọ́n lòdì lọ́jọ́ yìí ni. a lòdì. ni mo rá tó yìí. a kàn wá ṣọ́ọ̀bù ní kálukú wá ṣọ́ọ̀bù ní ti. ìyá mi ẹ̀mí yín á gùn fún wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá lẹ tí ń wò lójú amóhùnmáwòrán yìí yẹn jẹ́ kí n tún pe nọ́mbà yẹn ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n pátápátá káàkiri àgbáyé nọ́mbà màmá wa 07062240259 òun lẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá wa Rámọ́tàlá Àdùnní Adé ẹ ṣé gan ìyá mi àgbáyé á túbọ̀ dalẹ̀ fún wa o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.
Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.